من جميع الشدائد أساسا أما الدعاء أرى الدعاء فهو سيف وندا لأهله فنوبا للصدوى إداني والصدقة حفظ من جميع الشدائد ààbò lọ́jẹ̀ fún gbogbo ònira tí ń bá ń bọ̀ wá kò ní wá mọ́ gbogbo sàrà tẹ̀sẹ̀ èyí tẹ̀sẹ̀ lálẹ́ èyí tẹ̀sẹ̀ láti yóò tẹ̀sẹ̀ bọ̀ ọlọ́run fi ti aburú jìnnà fún yín ọlọ́run níbi lọ́dún. أما الدعاء فهو سيف لأهله والصدقة حفظ من جميع الشدائد. oríṣiríṣi wàhálà dùà anabi Muhammad ó lé èyí tó dáa jù náà àdúrà tí yẹn lè máa ṣe náà ni èyí tí yẹn bá tẹra mọ́ wà in qalla kódà bó kéré sàmúsà láìsàdúà. أما الدعاء فهو سيف لأهله والصدقة حفظ من جميع الشدائد. afa abrahuvi àwọn afa àwa wádìí lọ títí kí ni ń jẹ́ àdúà jẹ́ ká ní ẹ̀rẹ́ ó dáa kì í ṣe pé èmi náà fẹ́ máa ṣàdúrà yìí wá kéwú ni nkéwú kọ́ gbogbo àwọn alájàgbá wa láyà wa ama du'a'u. أما الدعاء فهو سيف لأهله والصدقة حفظ من جميع الشدائد. bí ọba mọ́ọ́lá àtẹ̀lẹ̀jọ́ mọ́ọ́lá wọ́n wá fún wa lápèjúwe méjì afábra òfin àpèjúwe méjì tí wọ́n fún wa náà ẹgbẹ́ yọ̀kan bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ lóun ọ̀dàkùn kọ́ wọlé àìfẹ́ tó lóun nísà níbi Muhammad sallallahu alayhi wa sallam wọlé àfẹ́ tó nísà níbi Muhammad. أما الدعاء فهو سيف لأهله والصدقة حفظ من جميع الشدائد. àṣìṣàrà. من جميع الشدائد. àṣìṣàrà. أما الدعاء أرى الدعاء فهو سيف وندا لأهله فنوبا للصدوى إداني والصدقة حفظ من جميع الشدائد. àwọn sàrà tẹ̀lé ni ààbò lọ́jẹ̀ fún gbogbo ònira tí ń bá ń bọ̀ wá kò ní wá mọ́ gbogbo sàrà tẹ̀sẹ̀ èyí tẹ̀sẹ̀ lálẹ́ èyí tẹ̀sẹ̀ láti yóò tẹ̀sẹ̀ bọ̀ ọlọ́run fi ti aburú jìnnà fún yín ọlọ́run níbi lọ́dún. أما الدعاء فهو سيف لأهله والصدقة حفظ من جميع الشدائد. oríṣiríṣi wàhálà dùà anabi Muhammad ó lé èyí tó dáa jù náà àdúrà tí yẹn lè máa ṣe náà ni èyí tí yẹn bá tẹra mọ́ wà in qalla kódà bó kéré sàmúsà láìsàdúà. أما الدعاء فهو سيف لأهله والصدقة حفظ من جميع الشدائد. afa abrahuvi àwọn afa àwa wádìí lọ títí kí ni ń jẹ́ àdúà jẹ́ ká ní ẹ̀rẹ́ ó dáa kì í ṣe pé èmi náà fẹ́ máa ṣàdúrà yìí wá kéwú ni nkéwú kọ́ gbogbo àwọn alájàgbá wa láyà wa ama du'a'u. أما الدعاء فهو سيف لأهله والصدقة حفظ من جميع الشدائد. bí ọba mọ́ọ́lá àtẹ̀lẹ̀jọ́ mọ́ọ́lá wọ́n wá fún wa lápèjúwe méjì afábra òfin àpèjúwe méjì tí wọ́n fún wa náà
ẹgbẹ́ yọ̀kan bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ lóun ọ̀dàkùn kọ́ wọlé àìfẹ́ tó lóun nísà níbi Muhammad. sallallahu alayhi wa sallam. dàkú wọlé àfẹ́ tó nísà níbi Muhammad. amma du'a'u fa sayfun li ahli wa sadaqatu hibzun min jami'i shada'idi. àṣìṣàrà